àpáta pààrọ̀ ewì dé. Ènìyàn kan bẹ tí mo fẹ́ ròyìn sí kó wá létí. Ó nínú re ó níwà ire. Ọkùnrin jẹ́jẹ́ ènìyàn jẹ́jẹ́. Ó ní lárí ó kóni mọ́ra ó ní tẹríba. Ó ń bọ́mọdé ṣe ó ń bọ̀wọ̀ fágbà. Sunday Olúbọ́dún ní jẹ́. Aláṣẹ SOD Sound of David ó kú ọdún o. Ó kú ọdún ó kú yèdùn. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe. Olówó orí àtinúkẹ́. Afíjú àgbà níbi ká ṣe music production kó dùn mọ́ni létí. Olóríire ọkùnrin tọkùnrin òwò ṣòkòtò dẹnu rẹ̀ kọ́lẹ̀gbọ̀n. Ọmọ Olóyèmẹkùn, ọmọ ọwọ́ ọmọ ẹkùn. Ọmọ onílù òfẹ́ ó tún ọmọ aláyé gbẹdẹgbẹdẹ bí ọ̀ní ńlá yẹn. Ọmọ olómi méjì kan péjèjì lálà. Àláṣẹ bẹ́ẹ̀ àládòmí ọmọ ńlé bàbá tó bí ọlọ́mọ. Ńlẹ́ ọmọ ọlọ́jà méjì. Ọmọ ọlọ́jà méjì kan ná lójúmọ́. Ojúmọ́ kan bá nórí tagún. Adúná mẹ́sì ànáyè sí. Ó kú ọdún ó kú yèdùn o. Olówó orí àtinúkẹ́ ọkọ Ìdànrè. Ìdànrè mẹ́ẹ̀ẹ́nìhun àfẹnrajá wẹ́wẹ́ méjì. Ìwọ lọkọ ọmọ olókè mẹ́rìndínlógún. Olúbọ́dún máa gbọ́ dandan ní káàkiri lórí kìílé ẹni òrìṣà abẹ láàdúgbò bá wọn bọ. Ibi tán bá bí nínà yìí ṣe Olúbọ́dún ó kú ọdún o ọmọ Oyèmẹkùn. Àṣeyí ṣàmọ́dún Mr. David. Sunday Olúbọ́dún ọ̀gá mi onínúure. Èèyàn tó bá ní kó mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn. Ọrùn á máa wọ gbogbo wọn ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Happy birthday to you sir. Ìgbà ọdún 1 minute ni. Àpáta ewì lórúkọ mi. Tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi mo gbéra ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀kílẹ̀.